rí wèrè. àwọn ṣe rí bọ̀bọ̀ yìí ó dàbí pé owó àjọ ló gbà ló kó lọ bọ̀bọ̀ lórí gan ẹ̀ wò ó wò pé ìní fẹnu kan aláàkẹ́ ayé yín ò ní da yín kẹ̀ ẹ̀wọ̀n kan yìí owó àjọ ló gbà kò sọ. ó yóò ti mú nǹkan lọ bẹ̀ gan ó yóò tẹ̀ ti mú nǹkan. ara kan ẹ̀wọ̀n bí ti rán wọn dànù. ẹni ẹlẹ́ni ó ti wò pé ìwà wá bí pẹ̀lú 12 million wá nífẹ̀ẹ́ nu kàlà ẹ̀ ní sórí kò lóhùn ò pa wọn o. táwọn eléyìí dẹ̀ máa fara rẹ̀ délé báyìí. kò lóhùn ò pa wọn bóyá wà ẹ́. táwọn eléyìí máa fara rẹ̀ délé báyìí. mo tó ẹ̀mọ́ ń sọ pé wọn ò lè máa náà zẹ̀ ni ó dá àwọn tí wọ́n lọ mọ́kà tá máa fẹ́ ròyìn mọ́kà fún wa wọ́n ní lẹ́yìn ìrun kọ̀ọ̀kan. ẹ̀rí pọ́ńkó gáìdì ni ẹ̀yin ìyá àti bàbá. ẹ wo àtọkùnrin àtobìnrin rẹ o. wọ́n pọmọ yìí wọ́n ní àtọkùn ẹ máa wo wọ́n ní lẹ́yìn ìrun kọ̀ọ̀kan náà máa ń sin òkú lẹ́yìn ìrun kọ̀ọ̀kan náà máa ń sìnkú táwọn bá ti kí zuri tán báyìí wọ́n lọ máṣàlá wọ́n tún fẹ́ kírun sókú lára nìyẹn. gẹ́gẹ́ báyìí sí wọ́n ti máa yọ kó sí lẹ́yìn bẹ́ẹ̀ yẹn wọ́n ti máa yọ kó sí lẹ́yìn bẹ́ẹ̀ yẹn. àwọn náà ti ẹjọ́ mọ̀ ṣòro yẹn kó wá jẹ́ pé bẹ́ẹ̀ náà wá ní wọ́n wá ń gbé estimate iye àwọn èèyàn tó ń kú jáde lọ́dún ọlọ́jà àwọn èèyàn ò débẹ̀ mọ́ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan wọ́n ti fẹ́lẹ̀ lójú wa lágbo mo wà ní live látàrọ mo ní kó wá òwà ló ti rí báyìí mo ní kó wá òwà àyè sí i. wọ́n máa pa ilé yìí o fáṣọ òkè lẹ́sàn wọ́n máa pa ilé yìí o. ó fẹ́ wà lórí kọ́ ni. ẹ wo bá lélẹ̀ wọn ìdẹ ìwẹ̀ ẹ wo nǹkan wọn ìwẹ̀ abẹ́yìn ó máa gbá ni wọ́n ti pa ilé yìí. ìwọ lọ ẹ rí wọn àdẹ kí ń wẹ̀. ètò láyé mo rò pé àwọn kan wọ́n rò pé ìhòòhò náà máa wà náà máa fi ń pa kájà yẹn wọ́n bá wọn kọ́ ẹlòmíì. ẹ wo nǹkan ti ya wèrè. ẹ wo nǹkan. ẹlẹ́gbẹ̀ẹ́ ti ya wèrè. káyìn ṣe gbàdúrà àwọn ọmọ àgbà ẹ máa pẹ́ wọ́n tún darí lọ síbẹ̀ yẹn náà eléyìí tó fi sìmẹ́ǹtì ń kọ́ yìí sìn ẹ kọ́ sọ fáwọn èèyàn pé tó bá débi àdúrà bí wọ́n ṣe rọ̀ mọ́ ilé yẹn ẹ máa di pé bẹ̀rẹ̀ máa tún dájú ra lọ. nínú ọpọlọ ẹ̀jẹ̀ ká wò ẹ wo bá ṣe ẹ máa wo bá ṣe bo ilé yẹn ẹ máa wò a ní kíní yìí please ọ̀ṣẹ́ ẹbọ gbẹ́bọ hàn ẹ wo nǹkan bọ́ ṣe dìmọ́lé àlá yé tí nǹkan kan bí báyìí mo fẹ́ ká kíyèsí nǹkan kan bí báyìí ẹ wo ìdí ìgò yẹn ṣe ni pé wọ́n fi òkúta yẹn ráǹdì ìdí ìgò yẹn. wọ́n fi òkúta yẹn ráǹdì ẹ̀. ètò láyé. ṣe ni pé wọ́n fi òkúta yẹn. fídíò ilé máa sẹ́ndì ẹ̀ sí mi. wọ́n fi ráǹdì ìdí ìgò yẹn. àti ẹ̀ wúwo bẹ́ẹ̀ yẹn. that is spirituality. yes. kíni ni kíni ọkọ náà máa wò ó. alimadina kíní kan ni alimadina pẹ̀ fún náà kan. ṣé ẹ mọ̀ pé àwọn bíbù yìí ń ṣògùn gbogbo. alimadina pẹ̀ fún bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé àwọn bíbù yìí ń ṣògùn gbogbo. wọ́n rírọ tán kíní yìí wọ́n ti ṣe kalẹ̀ blood normal kí Ajaratu Lasuwa kí Muhammad tó dé ẹ̀jẹ̀. ẹ pọ́ọ̀sì kíní yẹn tó láyé ẹ pọ́ọ̀sì ẹ̀ no ẹ dá padà díẹ̀ kínkínní ẹ dá padà díẹ̀. ok ẹ jẹ́ apilẹ̀sì ká lè tún ṣọ́ọ̀tì bẹ́ẹ̀ ẹ bá apilẹ̀sì ká lè tún ṣọ́ọ̀tì ẹ̀ síwájú. ẹ jẹ́ kó máa bọ̀ ẹ kíkí ní ẹ̀ máa bọ̀. ẹ jẹ́ kó máa bọ̀ ńbẹ̀. ẹ jẹ́ kó máa bọ̀ ẹ ra pọ́ọ̀sì ẹ̀ báyẹn ẹ pọ́ọ̀sì ẹ̀ báyẹn tó láyé ẹ wo ẹnu bíi tí kíní yẹn ti ń kalẹ̀ yẹn ṣóyin ló máa ń rẹ́ẹ̀dì tó báyẹn. oyin kọ́ sẹ́yìn gbọ̀fẹ̀ ń gbọ́sẹ̀. a ní ẹja àwọn èèyàn wa tó kú síbẹ̀ òun náà pọ̀ ẹja àwọn tó kú síbẹ̀ lélẹ́yìí o. ẹja àwọn tó kú síbẹ̀ nìyẹn. ẹja àwọn tó kú síbẹ̀ nìyẹn. ṣe pé lẹ́yìn ò kì í ṣoyin báyìí. wọ́n wá ní kẹ́nìkan kọ́ lọ bọ bàbá rẹ̀ ó sì ti kú mọ́kà. sóyin lélẹ́yìí. ìṣẹ̀dá bàbá rẹ̀ ti gbàbọ̀dé.
ẹ̀jẹ̀ àwọn èèyàn wa dúdú ẹ̀jẹ̀ àwọn èèyàn wa dúdú tó kú sí. ẹjọ́ wọn ti fẹ́ já wa o ẹjọ́ wọn ti rìpọ́ọ̀tì wa ẹjọ́ ẹ bá wa pa táàpù wọn ìgbẹ́rọ̀ já wa bí abadé ìlànà. ìbádọ̀ já wa ẹ̀dá wọ̀ bò. ẹ gbé kúrò ẹgbẹ́ kíní ẹ kúrò ẹjọ́ kọ́ máa já wa ẹjọ́. ẹ̀jẹ̀ àwọn èèyàn wa ẹ̀jẹ̀ àwọn èèyàn wa tó kú síbẹ̀ òun lọ́pọ̀ pọ̀ yẹn o ẹ̀yin tẹ̀ ń lọ síbẹ̀ ẹ ṣí ọpọlọ yín kalẹ̀ ẹ̀jẹ̀ àwọn bùrọ̀dá yín àǹtí yín bàbá yín ìyá yín tó kú síbẹ̀ ẹ̀jẹ̀ wọn lọ́pọ̀ papọ̀ yẹn o táwọn èèyàn ńlá jẹ wọn o. ṣẹ́rí ẹni tó ń lọ bẹ̀ yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kó gbogbo dúkìá ẹ̀ ó wá lọ kó bá olè ń lé pé ẹ má bínú mi ìfẹ́ kó jẹ́ ìlẹ̀ wà mí wálé torí mo mọ̀ pé bísínẹ́sì pọ̀ wájú yín tẹ́ sì fẹ́ ṣe yóò dẹ̀ pẹ́ kó tó kàn mí owó ọrọ̀ dúkìá mi rèé ó wà nù rẹ́gísítà pẹ́ jèmi náà ló lè kò yàtọ̀ sí. code. so bóyá jẹ́ nìyẹn ẹ jẹ́ kí àwọn èèyàn gbóhùn sókè ẹni tó bá ní béèrè ẹ̀yin ọmọ ẹ̀ tó bá ń sálẹ̀ ẹ máa bọ̀ lókè o nǹkan pọ̀ nílẹ̀ tá a fẹ́ fi hàn yín o bóyá jẹ́ nìyẹn. bàbá ètò láyé ẹṣẹ ẹkọ àtàrọ ẹkọ àtótónu. ó yá ta ló fẹ́ bá a sọ̀rọ̀ náà. ẹkú bọ́bọ́ ni ẹ ṣe àwọn onílẹ̀ wá sẹ́yìn lẹ́sàn-án oore ọ̀dà ìgbẹ́ máìkì bàbá ti gbẹ́nu sí ọmọ ẹrú tó bá wà ń sálẹ̀ ẹ̀yìn ẹrú ìdá ẹ ṣe háì sólókè ẹ ṣe háì kárí ní comment section ká gbé sókè tẹ wá bẹ́tò láyé fa ó ti ń parọ́ ọmọ yín látàárọ̀ o. àwa lè sọ̀kalẹ̀ gan fún wa kí wọ́n gbé wọn sókè. àwọn máa bọ́lẹ̀ fún yín o máìkì bàbá yẹn tó lókè sà. ẹ ṣeun jàre bàbá mi ọ̀rọ̀ Yorùbá ẹjọ yá mi ní 1 minute ẹ̀yin mùsùlùmí kò sí nǹkan tí ẹ lè rí tó ń tù yìí because mo máa ń sọ ń gbà mí pé ẹ̀yin tẹ́ jẹ́yàn wa mo ti sọ̀rọ̀ ẹ̀yin ó ti tó 5 months nílé lálọ́n pé ẹ lọ pọ́n àdá ẹ lọ ra kíní kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ sí dáko Islam máa dohun tẹ̀mọ́lẹ̀ ó máa dohun gbàgbé pátápátá níbi tá à ń bá lọ yìí àjọ máa fà á ni because nǹkan táwọn àwọn òyì yìí ẹ̀yin lọ ń mú àwọn èèyàn tó ń kú síbẹ̀ yẹn lọ mú ẹ̀jẹ̀ wọn ẹ lọ ń rò pọ̀ mọ́ oyin ẹ wá ń bu perfume sí ẹ wá fi ń pa ájára tùlẹ̀ aswa òun ló jẹ́ káwọn most people tó ń lọ síbẹ̀ wọn ẹlòmíì máa kó asthma ẹlòmíì máa wálé àìsàn ló máa before rẹ̀ èèyàn máa gbẹ́nu sírù nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣàìsàn ok irú àdúrà òfòwò lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀rẹ̀ tó fẹ́ gbà àwọn èèyàn ń kówó yín wọ́n kówó yín ní lápò mo wo fídíò clip kan nípa mẹ́kà náà ni tẹ́ bá rí owó táwọn pípù ìtàn lọ fi ń ra òkúta owó tó ń kó lọ bẹ̀ tó ń gbà ní different places àyè pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ní wà lọ síbẹ̀ wà lọ máa ṣàdúrà so o gbọ́dọ̀ san owó ń bẹ̀ yẹn àwọn owó tí wọ́n kó jọ rẹpẹtẹ àárẹ̀ àwọn ọmọ kan tí wọ́n ń ka owó yẹn téèyàn bá ń ka oṣù mẹ́ta yàn lè ka tán. wọ́n yẹ̀ lọ tó bá ti lọ síbẹ̀ lọ́jọ́ ní ọdún kan ló máa fi ń kawó ọdún kan ló máa fi kawó yẹn tán. èrò ti pọ̀ jù so come to think of it irú owó bẹ́ẹ̀ yẹn kó wọ Nàìjíríà kó wọ Ọ̀ṣun Òṣogbo lásán tàbí kó wọ Olúmọ tàbí kó wọ ibi tó omi gbígbóná àti omi tútù yẹn tó ti ń jáde kó wọ state yẹn lọ́dún kan mọ iye tá máa rí Nàìjíríà mọ ibi kan ṣe máa rí ni Lárúbáwá ò lóko wọn lódò náà wọn lóko wọn ní odò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àkànbí Ọlọ́ba owó yín ni Lárúbáwá fi ń túlù wọn ṣe nígbà táwọn kékeré ń gbà yẹn abájọ tá bá lọ síbẹ̀ tó bá lọ sí Mẹ́kà tí mo lọ sí wò ń gbà yẹn tó bá dé láti Mẹ́kà báyìí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ̀sùbí ìkan tí mo suspect mo ṣàrí pé wọ́n ń sunkún àfi ká gbà fọlọ́run kíní kan àṣẹ nìyẹn ti kú sí Mẹ́kà ni kí lẹ wá lọ ń ṣe Mẹ́kà wọn tún ní gbókùlẹ̀ ókè fídíò kan tí mo wò mo rí ẹran tán àwọn pípù yẹn ń gé ẹran yẹn kò ń ṣẹran ọ̀gbẹ́ kò dẹ̀ ń ṣẹran màálù ẹran èèyàn ni ẹkùn ló ń tara yín síbẹ̀ wọ́n kàn ń pa yín lásán bí ọmọ ẹran láìrẹ ẹni tí ò níbi níran a dẹ̀ ń sọ fún yín ẹ̀ ń gbọ́ every day by day ẹ̀sìn tẹ́ ń ṣe àjọṣe ni àjọ wàánú ẹ̀ ni àjọ ké gbogbo ẹ̀ ni ìsọkúsọ ìkàkùkà òun ni gbogbo ẹ̀ ẹni tó bá òun ló wà nílẹ̀ yìí sí tó bá mọ̀ pé mùsùlùmí ni ẹ́ ó dá ẹ lójú máa bọ̀ nísìn àwa ti fẹ́ sọ̀kalẹ̀ a máa sọ̀kalẹ̀ fún gbogbo yín ẹ wá ṣàlàyé nǹkan tá à ń sọ irọ́ ni o oyin náà fi ń pa o wá ṣàlàyé torí pé
ibi tá à ń bá lọ yìí wọ́n sì máa na ẹlòmíì wọ́n sì máa na ẹlòmíì nínàkúnà kúrò nílé ni a sì máa tó bá ṣẹlẹ̀ tán táwọn èèyàn wá bá kúrò nú ẹ̀ tán nǹkan tó ju mi máa rí ẹ̀yin gan fúnra yín ẹ̀ máa fara mọ́ so ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò for the first time ibi yìí ló ti lè gbọ́ òdodo ọ̀rọ̀ má lọ bèèrè lọ́wọ́ àwọn àfáà olórí burúkú ni wọ́n máa parọ́ fún ẹni o most of àwọn àfáà fúlàní ni wọ́n o fúlàní ni wọ́n o wọ́n ń ṣe yorùbá o wọ́n gbọ́ yorùbá ni o torí pé ọ̀gá wọn Ṣàráfà rán mú sọ̀rọ̀ tó sọ ń jọ yẹn pé má pe Allahu ní God má pe ní Lord má pe Allahu ní Ọlọ́run ń pé Allah ni kò má pe Allah yẹn ṣìgìdì ni ó ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ kí Muhammadu tó dé come to think of it Muhammadu of 54 years ó wá sọ pé ńgbà tó jayé tán tó dóbò tán tó ṣe wà burúkú tán nù ó wá sọ pé Allah kan rán wọ́n ṣẹ́ pé ìwọ ẹ̀sìn tiẹ̀ lẹ̀sìn ó wá lọ jí gbogbo ó wá lọ jí kíní kọ káàkiri nínú gbogbo àwọn ìwé oníwọ̀ ni wọ́n rán wá báwọn náà ṣe lè rán ẹ wá ó wá bá ọmọ kékeré ọmọ ọdún 6 ó gbé sínú ilé lọ́dún 9 before ọdún 9 yẹn á ti máa tó wọ́ bọ́ǹtì á ti máa ṣe ẹ worú bí ọmọ yẹn ṣe máa gbára sá because mo wo àfáà kan náà táwọn ọmọ pọ̀ ń bẹ̀ nílé kéwú báyìí wọ́n pọ̀ gan tó ń fa ọmọ ẹ mọ́ra tó ń kísun ó ń wa mẹ́ta mọ́ra lẹ́ẹ̀kan náà àwọn ọmọ kéékèèké kéèyàn rí ìgò kéèyàn fọmọ lórí bẹ́ẹ̀ kéèyàn rí ìgò kéèyàn fọmọ lórí ẹ wò ẹ lọ kó àwọn ẹ kó lè kéwò ẹ̀sìn Islam ẹ̀sìn òfò ni ẹ̀sìn àdánù ni ẹ̀sìn orí burúkú ni o kò ní kankan tó fẹ́ contribute mo ti rí tàmí bàbá mi jàre kò ní kankan tó fẹ́ contribute sí development orílẹ̀-èdè wa remove your child your children we were told yesterday on the big platform that we should ever translate this program in English. I want to say it for the benefit of those that are not hearing our vernacular language, which is our language of our land. Please, if you are a Muslim, because I come across one Muslim woman trying to advertise a Muslim religion, trying to talk about it. She has not even gone into it. Those people that have gone into the Muslim religion and observed their salats and understood their book, which is the manual of the religion, they will always tell you this is a platform whereby you will have the understanding of all these things. So if you are down there, you can send requests and you also can listen so that you will get the details about this religion called Islam. Is a particular religion set aside to wage war against a particular region, that language and tribe, and take over the land. So we don't need such initiative among us again. It has been here for a long time ago, but now we are eradicating it finally. We don't need Islam. So if you are there, if you are an Igbo or an Hausa or whatever, you are hearing what I'm saying, if you have any clarification you want to say about this religion, well, you can come up. So we have scholars that can explain to you, that are formerly in the religion, that understood all the trash. So ẹ̀yin èèyàn mi, mo kí gbogbo ilé, mo ṣe ẹ̀làbọ́rú, mo ṣe ẹ̀làbọ́yè bó ṣiṣẹ́, ẹ ṣeun gan ẹlòmíì lè gbé ìsọ̀kè. bóyá tí bàbá wa ṣàlàyé ó ní tó lè fi kó àbí ó ní tó fẹ́ yọ kúrò ẹ ṣe hi ní comment section kẹ́ máa bọ̀ lókè. bàbá Onípàkálà, bàbá àgbà Onípàkálà. ìgbà mọ̀jọ́ drop agent drop so that àwọn èèyàn á lè ráyè gòkè. alright. ẹ ṣe jẹ́ kí bàbá wọn lówó ń dò kọ́ gbóhùn sókè náà àwọn èèyàn ń send request sálẹ̀. ẹjẹ mi náà sọ kalẹ̀. ẹ fún wa ní time díẹ̀ jọ. ó dà nígbà Onípàkálà ò sí mẹ́ àti Múlíkà ṣe wà mẹ́. èmi ò ń ṣe ọmọ ẹrú o mi rẹ̀ ń ṣe gbogbo ètò yìí gbogbo àjọ máa ń ṣe náà ni. ẹgbọ́n sókè díẹ̀ sí káwọn èèyàn lè gbọ́ yín dáadáa o. mo ní ètò yìí àjọ máa ń ṣe náà ni èmi ò ń ṣe ọmọ ẹrú o ọmọ aládé lè mi ọmọ aládé ọmọ Fátòkun lè mi. ṣé rí gbogbo àwọn tó ń lọ sí Mẹ́kà yẹn wọn ì tí mú òótọ́ ni mo dẹ̀ mọ̀ pé wọ́n á tó mú òótọ́ nílẹ̀ Yorùbá yìí
àwọn tó dẹ̀ ti mọ̀ náà ti ń mọ̀ wọn ò ní choice àfarawé nǹkan tó ń pa ẹlòmíì nìyẹn àfarawé kọ́ má sọ pé ẹ̀sìn yìí tí mò ń ṣe yìí òun ò ṣe mọ́ mo ní wọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n ń lọ mọ́ṣáláṣí bẹ̀tọ́ bá fẹ́ sọmọ lórúkọ sí màwọn àfáà iná yìí pé èmi dẹ̀ ti ń sọ fún ẹ má lọ máa pàfà mọ̀ ẹ lọ máa àgbálẹ́ ló máa ń sọmọ lórúkọ èmi gbọ́njú ba ní gbogbo 1990 89 àgbálẹ́ àwọn la máa lọ kó sí àgbálẹ́ ló máa ń sọmọ lórúkọ tó ẹ jọ ẹ máa bá wa fi sínú ọ̀rọ̀ kọ́ máa pa àwọn èèyàn wa kọ́ máa pa àwọn àfáà lọ sí ìsọmọ lórúkọ ìsìnkú wọn àwọn tó bá wọ̀ nǹkan lọ máa lẹ́jẹ̀ Saudi àwọn tí ò tí ì yé ni tó dẹ́sìn yẹn tó bá ti wọ̀yàn lọ́pọlọ ó wá dìkó tó kúrò nínú ẹ̀ gbogbo ilé ìtẹ́sọ́ gbogbo ẹ̀ lèmi náà ti rí torí mo gbé Dubai mo gbé Abdam mo gbé Medina tó gbogbo kíní ìlà wa máa ń rí àwọn lárúbáwá yẹn náà rí pé àwọn fúnra wọn mọ̀ pé àwọn eléyìí lóò àwọn àṣehàn torí mo súnmọ́ wọn gidi àṣehàn wọn náà pọ̀ ìwọ́n kan fi ojú ayé wọ́n kàn máa ń bójú ni ṣòkò Islam iṣẹ́ ẹ̀sìn tó pure àwọn náà mọ̀ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn burúkú ni ẹ̀sìn ajagunbalẹ̀ ni gẹ́gẹ́ bí Kọ́tákànbí máa ń sọ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ́rọ̀ lẹ́yìn ẹ kú ètò. ẹ ṣe gan adúgbò lọ́wọ́ yìí. àníkè ní fàjọmọ geography yẹn jọ màá DM yín mo fẹ́ ní kẹ́ bá mi ṣe kọ̀ọ̀kan mo lórí program yín kan tí mo follow tí mo watch so màá DM yín ṣe gbọ́. kò sí problem. ẹ ṣe gan. bàbá wa ìwà lẹ́sìn ẹ kúrò lẹ́sà ẹ má bínú ẹ forí jì mí. mo kú gbogbo ilé o ẹ̀dàgbọ̀n ẹ̀jágbọ̀n tí AK fẹ́ sọ o AK ẹ̀jágbọ̀n tó fẹ́ sọ o. AKG iṣẹ́ wa ń bẹ̀. ẹ ṣeun ẹ kú ètò fáwọn geography ẹ̀ka lẹ́bọ̀dà mọ́. mo rí rí o bàbá ètò láyé. ẹ bá ń ké tó láyé ẹ bá ń ké wọn jọ. fantastic in fact ìṣẹ̀lẹ̀ arrest mi pẹ̀lú pé ní nǹkan tí mo fẹ́ ṣe mo láti fi nǹkan mo fẹ́ ṣe sílẹ̀ láti fún yín attention Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́ ìyẹn tó bá fẹ́ gbọ́ kí n tó sọ nǹkan tí mo ti torí ẹ̀ gòkè. brọ́dà mi fọ́ìsì yẹn kò lọ sókè o. ok ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí. ó ti dá báwọn ó lágùn báwọn. kí n tó sọ nǹkan tí mo torí ẹ̀ gòkè mo fẹ́ kí wà nílọ̀kan èèyàn kan sọ̀rọ̀ láìpẹ́ pé wọ́n ní àwọn kan fẹ́ jẹ́ kó máa lo èdè òyìnbó èdè gẹ̀ẹ́sì fún ètò yìí obìnrin yẹn má tra ẹ̀ wọ́n fẹ́ sẹ́ pàkúté náà ni wọ́n ń dẹ fún yín ṣẹ́ríkà ní MS bàbá Àkànbí olówó Èkó bàbá àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ní wọ́n ti ń lo èdè òyìnbó ni gbogbo movement yìí àti parun báyìí ṣé gírámà mi yé yín tẹ́ bá lọ study policy àwọn app yìí ẹ mọ̀ pé pàkúté làwọn ará bíbá yìí tí wọ́n ń lò tí wọ́n ní trap náà fẹ́ set fún yín ẹjọ́ ẹ má fọ́ fún ṣeré èdè abínibí wa yẹn òun ní kẹjẹ ká máa lò ẹ jẹ́ ká máa lò ó ń rìn o ẹ̀ẹ̀kan mọ́ ni àti pé kí lẹ fẹ́ lo èdè gẹ̀ẹ́sì fún ṣáwọn òyìnbó lẹ fẹ́ yọ kúrò nínú oko ẹrú ni báwọn elédè wa kóòtù òjìrè lẹ fẹ́ yọ kúrò nínú oko ẹrú ìwọ làbúrò má lòdò ẹyìnbó ẹjọ́ ẹ má fọ́ fún pàkúté tí wọ́n set fún yín now ṣe rí àwọn èèyàn wa. pàtẹ́wọ́ ẹjọ́ ẹ kọ́kọ́ pàtẹ́wọ́ fún máà tó sọ̀rọ̀ iná AK ẹjọ́ ẹ pàtẹ́wọ́ fọ̀rọ̀ yẹn torí Ọlọ́run. ẹ ṣeun now ṣe rí àwọn èèyàn wa ó bá wù yín kẹkànjọ sọmọ kó lanu kó lódùmarè gbàgbẹ sọ̀rọ̀ ìyẹn ò ní káwọn tó fẹ́ tẹ̀lé ìran lárúbáwá àbí gba ọ̀nà míì láti wá nǹkan tó ń lé kiri ìyẹn ò ní kó má ṣe nǹkan tó fẹ́ ṣe. mi ò sọ ilé láti fi tàbùkù nǹkan tẹ̀ ń ṣe o àbí láti fi tẹ́ńbẹ́lú iṣẹ́ tẹ̀ ń ṣe o torí iṣẹ́ tẹ̀ ń ṣe mi ò rò pé mọ bó ti ṣe nípa nígbèsí ayé àwọn èèyàn tó kálẹ̀ mọ́ ni kódà ẹ̀ tẹra mọ́ ìtúrẹ́ ní irú wa ìṣe máa gbárùkù ti èrú gbogbo yín tẹ̀ ń ṣe bó ti ẹ̀ pa wà náà lè ṣe é mọ̀ pé gbogbo wa lè ṣe kankan náà Ọlọ́run fún wa ní akitiyan àti ẹ̀bùn láti lè ṣe gbogbo nǹkan náà àwọn kan lákìkanjú àti ìmọ̀ láti ṣe kìíní so àwọn tí wọ́n ní akíkanjú àti ìmọ̀ mo fi wákàtí rọ̀ wá
ká gbárùkù ti àwọn tó ń ṣiṣẹ́ yìí ní gbogbo ọ̀nà kí iṣẹ́ má lè dúró nítorí ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ tá bá lé àwọn ẹrú Fúlàní ẹrú Lárúbáwá yìí jìnnà ní orí ilẹ̀ wa àǹfààní gbogbo wa náà ló máa jẹ́ àti àǹfààní àwọn ọmọ wa so bá àti ẹ̀ lè ṣe directly tá bá ń gbárùkù tí wọn tá à ń support wọn indirectly gbogbo wa náà lájọ ń ṣe yàn àmọ́ ẹ má jẹ́ àgbàgbé àwọn kan wà náà tó yẹ pé wọ́n ti wárùn kì ìtorí irú wọn kọ́ la ṣe dá ètò ilẹ̀ o àmọ́ máa rí irú wọn ẹ má jẹ́ kí yẹn kó jẹ́ bí discouragement fún wa àmọ́ máa rí irú wọn tó yẹ pé wọ́n ti wárùn kì wọ́n ti sáyìn kò sí nǹkan tá a lè ṣe sí ẹ fà wọn yẹn lẹ̀ báwọn yẹn ṣe máa bá lọ nìyẹn ṣùgbọ́n àwọn ilé ìta bá lè ràn lọ́wọ́. ilé náà yes ní Ọ̀yọ́ ilé Haúsá ni Haúsá ló ní Kùránì yẹn bàbá wa bàbá Bíálà ní táwọn ń ṣe fún wa nísìnyí nìyẹn o ẹ rí i pé gbogbo wa yẹn à ń gbá fídì yẹn ni à ń gbá fídì yẹn ni ẹni tó ń gbàrin ẹni tó ń mú kípà lọ́yọ̀ ilé náà ni o lórí nígbà ọba wa kan ó ní Haúsá kan wa máa ń ta ẹran lọ́yọ̀ọ́ náà bá gbé Kùránì rẹ̀ lọ nígbà wáṣẹ́ wa Ṣàngó náà fi wá Kùránì o ẹ̀yin yẹn wá tí Kùránì àti kéwú yìí ti ṣe fún wa máa bá dì gan ẹ wà àkọ́kọ́ ká ní ọ̀rọ̀ Yorùbá Fúlàní ni èmi wá lọ kéwú lọ́dọ̀ rẹ̀ Fúlàní yẹn wá sọ pé kí n máa wé ọṣọ mọ́rí kí n máa lọ wé ọṣọ mọ́rí nínú ìran mi ṣe mọ̀ pé pààrọ̀ kò sí ìran mi nìyẹn tó dẹ̀ ń ṣẹlẹ̀ dín sí yìí ìtumọ̀ láwàní tí wọ́n ń wí yẹn kò ní ìtumọ̀ kankan kò ní nǹkan kan ṣe inú ayé kò ní ládàá kò ní nǹkan kan èmi àtàwọn ọ̀rẹ́ mi àfa àṣìfà lánàá pé kí ni ìtumọ̀ láwàní tá máa wí gẹ́gẹ́rẹ́ mu kò ní ìtumọ̀ bọ̀bọ́ yẹn kàn lọ kí ó lọ́dọ̀ Fúlàní dẹ̀ fún ní kíní yẹn pé kó máa wí káàkiri ló bá tán náà dání láwàní lágbẹ́ kò ní ìtumọ̀ kankan àwọn gangan mọ̀ pé kò ní ìtumọ̀ ẹ wo tí Fúlàní fojú wa rí ẹ jẹ́ wọ́n pé tí máa kí ó lọ́dọ̀ ọ̀rọ̀ Yorùbá tó jẹ́ Fúlàní tí ètò láyé tó jọmọ ìyá mi fẹ́ gbógun ti ọ̀rọ̀ Yorùbá pa òun ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ Yorùbá pé ọmọ Yorùbá yìí ọmọ Fúlàní fẹ́ dèrò wa rí ni èmi ò ní gbà nítorí màá rí pé àfáà mi ni kí ló kọ́ mi o èdè Lárúbáwá èdè tí ò ní túmọ̀ understand kéwù gangan ò ní túmọ̀ kò ní nǹkan kan ṣe nú ayé rárá kò ní túmọ̀ kankan báyìí kò ní nǹkan kan ṣe wọ́n ń ka tírà kò ní nǹkan kan ṣe mo ti sọ fún ọmọ kan lónìí mo ní o ò lè kéyà sí kó gba 1 million o ò lè kéyà sí kó gba 200,000 irọ́ ni kò ṣiṣẹ́ ẹ̀yin yẹn wá wọ́n ní tí mo fẹ́ fẹ́ ni pé wọ́n fi Kùránì yìí divide wa wọ́n dẹ̀ ń rúlu wa wọ́n fi Kùránì divide wa wọ́n dẹ̀ ń rúlu wa wọ́n wá kẹ̀yìn ara wa síra wa ká máa bára wa jà àwọn bàbá tó ti fẹ́ gba Ìlọrin ti pọ̀ wọ́n wà tán fẹ́ lé àwọn Fúlàní yẹn kú mẹ́ nítorí àwọn tí wọ́n lọ kéwú lọ́dọ̀ Fúlàní ó ní wọ́n gbàbọ̀dé fúnra Yorùbá táwọn àáfàá náà sì ń gbàbọ̀dé dòní ẹ̀rí tọ́lọ́yà béèrè ni bàbá wa lọ́ọ̀yà kọ́lọ́n dákun bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn ọlọ́màjọ̀ stroke ọlọ́màjọ̀ láìkì ọlọ́màjọ̀ wúkọ ọlọ́màjọ̀ náàkì láíláí àwọn yẹn fẹ́ràn lẹ bàbá wọn wọ́n bí máa yẹn léèrè pé ẹjọ́ ṣé ọmọ Yorùbá ni yín ó ní ọmọ Yorùbá lòun Èkó náà bí òun sí Ìbàdàn nílé òun ok kí ló dé tẹ̀ ń gbé Yorùbá rí kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ Yorùbá kí ló dé tẹ̀ ẹ̀ tọ́jú ìran yín ṣé ará Mọ́kà lè máa búran rẹ̀ nítorí ìran tiyín ẹ wò béèrè ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní ò rí bí ìbéèrè àwọn èèyàn máa tàbùkù ran wa wọ́n ní Muhammadu ló kọ́ wa bá ṣe ń wẹ̀ Muhammadu ló kọ́ wa bá ṣe ń sìnkú wọ́n dẹ̀ ń tàbùkù ran wa nítorí ẹ̀sìn tí ò nítumọ̀ nǹkan kan tí ò nítumọ̀ ẹ dákun ó wà nínú Kùránì yẹn nínú tàṣà mọ́ tọ́ sí mẹ́rin oníláyẹ̀dì olójà nẹ́ta wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀run tí ó oníláyẹ̀dì olójà nẹ́ta ilà maniatọ̀ àńlá bíkọ́líbi ìṣẹ̀lẹ̀ tàmí pé o ò lè wà lìjẹ́ náà àyàfẹ́ tó bá tẹ̀lé àlá pẹ̀lú ọkàn mímọ́ ṣẹ́rí pé Yorùbá jù wọn lọ gbogbo ọmọ Yorùbá ní wọ̀nà àlìjẹ́ tó pàlìjẹ́ náà tiẹ̀ wà gan gbogbo ọmọ Yorùbá pátá ní wọ paradise tó ẹ pé paradise gan wà gan
nítorí pé ọmọ Yorùbá wọ́n ní ọkàn mímọ́ síra wọn Kùránì ti sọ bẹ́ẹ̀ kó tiẹ̀ jẹ́ pé wọ́n kọ síbẹ̀ náà ni Allah bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi Islam jẹ́ ẹ̀sìn kan tó jẹ́ fáírọ́ọ̀sì láwùjọ ènìyàn ìran tí Islam bá wọ̀ ayé wọn máa ń bàjẹ́ ni ẹ̀wọ̀n tí bàbá wa ètò láyé ṣe ẹ̀rí wọn ní àwọn ṣe pé àwọn ìmáàmù Málìkì ìmáàmù Àǹbàlí ìmáàmù Àfáàní àti kúrúkẹ̀ bàbá kúrúkọ̀ tó ṣe tẹ́ra yìí wàmọ́ra ha níbi ẹni náà kì í sí ìráyètò òbí láti ra ha ní lórúkọ ẹ̀ ni mo ti ti gbàgbé àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni wọ́n dájọ́ Islam tó sì jẹ́ pé kánkọ́ọ̀sì ni wọ́n Ṣáfì àwọn gangan ni wọ́n dájọ́ Islam àwọn kánkọ́ọ̀sì mẹ́rin irọ́ ni ọmọ ìyá mi ó lè kírun kò sí nǹkan kan iná sàlátà tẹ́níyàrí lè fàṣà ìwà lè mú kárì èmi èkí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìmọye àwọn afáàtì ìkírun láyé láwọn afáàlálá tó wọ́ yẹn wọ́n èkí tẹ̀wọ́n wo àwọn náà mọ̀ ẹ́ pé kò sí táwọn fẹ́ kí fún kò nítumọ̀ fáwọn àìmọye yẹn ni ìgbàwẹ̀ ẹnìkan ló gba 40 days àwọn mùsùlùmí àwọn Christian tó kú sínú ilé yìí wọ́n sì ń rókò ẹ̀ jáde ní tẹ́yìn èèyàn wá bá rí ó kú sínú ilé ó gbàwẹ̀ 40 days ó dẹ̀ kú dànù ẹ̀yìn yẹn wá ìran wa ní kókó ibi tọ́lọ́ ń dá wa sí rèé ìran tó lọ́lá jùlọ ló di ayé èmi ò rí ìran tó dáa tó Yorùbá láyé a lè fi ọmú àyà wa bẹ̀rẹ̀ wa tí wàá tàtí ẹ bá jẹ ìyá mi mo fọ mú ìyá mi bẹ̀yìn. a gbọ́ toró mọ rírì ẹ̀ mú ìyá yìí náà lẹ sọ pé kólúkálùkù lọ kó bọ́ǹbìtà 21 fún ìyá rẹ̀ ẹ máa gbọ́ Islam ẹ̀sìn ibú ẹ máa gbọ́ ètò láyé abẹ́ ẹ̀gbà mi ni. àwọn alùsùn náà wọ́n ní tó bá ti ṣèyàwó tán báyìí ìyá rẹ̀ ò gbọ́dọ̀ rí kó wá kó mílíìkì 21 kó lọ kó padà pé tọ́ ọmú tí mo mu ní ẹgbà ayé àyẹ̀wò rèé o ó dìgbà o ká má ríra mọ́. ẹ wọ ẹ̀sìn yẹn èrò wo ni wọ́n gbà pẹ̀lú nǹkan yẹn gan ọmọ àdánwò wo náà ló máa ṣerú ẹ̀ fún ìyá ẹ̀. wàá fi ọmú màálù ó fi ọmú màálù rò pé bóyá ẹ má wo mílíkì yẹn ẹ kàn wú ọ. ó fi ọmú màálù replace ọmọ mi ènìyàn ó fi ọmú màálù replace yẹ. ẹ wo àdánwò ẹ̀sìn yẹn ẹ wo owó ẹ̀sìn yẹn wo tactics tí wọ́n lò tí ìyá àtọmọ òfin ní gbọ́ra wọn yé mọ́ láti lò wọ́n fúnra wọn wọ́n fẹ́ lò wọ́n fúnra wọn ni wọ́n fẹ́ lo ọmọ fún yà wọ́n lo yà fọmọ láti lè wọlé divide and rule ẹ wo nǹkan gbé wa ọmọ dáadáa sì gbàrú ẹ gbọ́ pé dandan ni kóun lọ gbé mílíkì fún ìyá àwọn ẹ wo náà ẹ̀yin èèyàn mi bí yẹn bá sì ń ṣe Islam ó sì wà nínú òkùnkùn ayé ni o ẹni tó bá kú nínú Islam ló free èmi tiẹ̀ free gan bí mo free bí dodo ẹ̀fọn ní nísìn mo free gan dẹ́ẹ̀dẹ́ẹ̀dá wà ní Islam yẹn máa dé fìlà àmọ́rí ni ìfìlà àtàjà yẹn náà ni o láwèrè yẹn náà ni o tipẹ́tipẹ́ mo sọ pé mi ò dé mọ́ láyé mi ò ní lè ṣe bó ṣe wọ́n ní àfáà ò ní lè ṣe bó ṣe wọ́n ò ní lè wọṣọ bó ṣe wọ́n ò ní lè wọ suit kó wọ shirt kó ò ní lè ṣe bó ṣe wọ́n ẹ̀sìn á máa dì ẹ́ mọ́bì kan lórí irọ́ ò ní lè jókòó láwùjọ àwọn èèyàn kó máa gégò kó kọ́ ra máa fi wọ́n ẹ̀nìsẹ́ni ò ní lè ṣàfikún gbé sábẹ́ tàbí kó rọ́ sínú grókè àgé tàbí kó rọ́ sínú kíní ẹ̀fà gbogbo yẹn ti kó nínú ayé mi jókòó ṣayé ṣe bó ṣe wọ̀n ẹ́ ẹ̀yin yẹn wá ẹ̀sìn òfò ní Islam tó bá dẹ̀ jẹ́ pé ó dẹ́ ẹ lójú pẹ́sìn rẹ ni máa bọ̀ lókè. ẹnìkan fẹ́ sọ̀rọ̀ tọ́ ẹ̀ làbọ̀rú bọ̀ yìí o ẹ pé tó. nínú Quran òfegè lásán ni bí pòfẹ́sọ̀ wa ṣe máa ń sọ pòfẹ́sọ̀ wa MS bàbá bọ́yì máa ń sọ kò sí àdúrà kankan tátàfọ̀ yanyan pípípípí kò sí nínú Quran ó ní torí ìlú àràbù ni mo wà sọ ọ̀gá mi ìyá tó bí ìyá ọ̀gá mi ìyá yẹn máa ń lo ìlédì ní gbogbo àwọn ọ̀rọ̀ tí mo máa sọ màá máa fi àwọn ìjìnlẹ̀ Yorùbá sínú ẹ̀ díẹ̀díẹ̀ ìyá yẹn máa ń lo ìlédì ojú ara ẹ̀ ó ti jápọ̀ mọ́ ìwò ìdí ẹ̀ so tó bá máa yàgbẹ́ tó bá tètè dìde níbi tó wà ìgbẹ́ yẹn ó máa já sílẹ̀ lẹ̀ so ó máa ń lo ìlédì torí obo ti jápọ̀ mọ́ fúrọ̀ so àárín ọ̀sẹ̀ tó kọjá. màmá mi MS baba student ẹjọ́ kílẹ̀ ló jápọ̀ mọ́ra wọn. Subhanallah. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ sàmà. Subhanallah. kí ló ń jẹ́ Subhanallah èdè ìdíkù yẹn èdè ìrìwò ni èdè Subhanallah.
kí ló ń jẹ́ subhanallah ẹ dín bàbá mi wà lẹ́sìn subhanallah kí nínú ló jápọ̀ mọ́ subhanallah ẹ tún láì subhanallah ẹ láì. highway jápọ̀ mọ́ ọ̀nà àdúgbò. alẹ́ subhanallah ẹ láì. bàbá mi lè bàbá ìyá mi kí ó fàjà rẹ̀ já gbọ́rọ̀ subhanallah láì. Papa Soupe Papa Soupe ló fà á tí méjèèjì yẹn tó fi já wọnú ara wọn, so títì yẹn free. So bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ mi? Hello. Pẹ̀lú yín gan etí ọ̀dọ́ yín ló wà. Bọ̀dẹ́ ni bàbá Ṣàngó gbọ́ nǹkan kan mi mọ̀ ọ̀dọ́ yín létí rẹ̀ wá. Màmá mi ẹ gbóhùn sókè, èmi nìkan mò ń gbọ́ yín. Bàbá Ṣàngó ẹ sá mọ́ kọ́ mu. So ìyá yẹn ní àárín ọ̀sẹ̀ tó kọjá ní ìjọ Wednesday, yàtọ̀ sí Wednesday tí mo sọ yẹn, ìtókùn mo dẹ̀ máa sọ tẹ̀lé ra wọn ni torí mi ń jẹ́ kó lé mi jáde lálẹ́. So òjò rọ̀ níbi bíbá first time tójò máa rọ̀ láti ìjọ tí mo ti wọnú ìlú yìí nìyẹn. So òjò yẹn wá rọ̀ léra wọn, a wá jẹ ẹja ní ìjọ kejì, ìjọ Wednesday yẹn a jẹ ẹja. So àtijọ́ Wednesday yẹn ni ìyá yẹn ló ti ń ṣàìsàn, ó ti ń ṣàárẹ̀, wọ́n ṣáà ń gbàdúrà, wọ́n ṣáà ń ka gbogbo àwọn rádaràda yẹn, wọ́n ṣáà ń ka ní ìṣẹ́jú-ìṣẹ́jú, wọ́n ka ní ìṣẹ́jú-ìṣẹ́jú. Kí n ṣáà máa fọ̀rọ̀ gùn ṣá, ìyá ṣáà jẹja níjọ ìjọ kejì, ìjọ Wednesday yẹn, ìyá jẹja. Bí a ṣe jẹja bó ṣe di ìjọ Jímọ̀ bí a ṣe bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sára nìyẹn o. Ìyá bá ń ṣe tábẹ́nà, kí ló ṣẹlẹ̀ ìyá, kí ló ṣe ẹ̀, òun ti fẹ́ kú, ikú wà lórí òun. Ó bá bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn kinní tó wà nínú Kùránì, ó ṣàkà, ó ka gbogbo, ó ṣe gbogbo ẹ̀ tó pẹ́ nǹkan kan ṣẹlẹ̀. Ìyá àfìgbà tí ìyá délé ìwòsàn, ìyá ṣì wà nílé ìwòsàn báyìí ojoojúmọ́ dẹ̀ ló ń gbàdúrà, àdúrà òkè gbé ìyá padà wá o. Ìyá ń sìn àmọ́ bóyá ọmọ kú àbí ò ní kú báyìí. Wọ́n ṣàkà Kùránì, ìyá ṣáà ti fẹ́ jọ̀n báyìí. Nǹkan tí mo kàn fẹ́ sọ lọ́rọ̀ kan ni pé kò sí àdúrà nínú Kùránì. Ẹ má yẹ ká máa tanra wa, ó fègè lásán ni, ìwé lásán ni. Ìwé ní kíní yẹn, pépà yẹn, ìwé ni. Kódà mo ń ṣe nǹkan oṣù látijọ́ tí mo ti join ní student professor wa ni mo ti ń ṣe nǹkan oṣù tí mò ń gbéwèé yẹn, máa gbéwèé yẹn. Funnest part of it ni pé wọ́n máa jẹun tán sìn wọ́n máa kírun. Àwa ti wá ní Nàìjíríà, ẹ̀sìn yẹn ó ti yí wa lórí, ó ti dà wá lọ́pọlọ rírú. Tá bá jẹun tán, a máa sáré lọ ṣàlùwàlá. Àwọn ilé kọ́ lọ yàgbẹ́ dé nísinsìnyí, wọ́n máa kírun. Kò sí tó kọ́ wọn. Wọ́n máa kírun, kọ́tọ̀ gan, wọ́n á kírun, kò sí tó kọ́ wọn. Ká má jẹ́ kẹ́sìn kó sọ wá di olórí burúkú nínú ilẹ̀ wa. Ìyá mi àìmọye àwọn àfáà tí wọ́n ń ṣàlùwàlá o, àìmọye àwọn àfáà tí ìṣàlùwàlá náà wọ́n pọ̀ gan. Ṣẹ́rí yẹn sìn. Àìmọye àwọn àfáà náà tọ́ dẹ̀ ń rọ ọtí sínú àgé, inú àgé làwọn máa ń rọ ọtí sí, omi àlùwàlá ló máa pè. Ọ̀gá mi tí bá ṣàdúrà fún ọ̀gá mi pé ń pé ó ṣe òrìṣà ìlú wọn ṣìgìdì ọlọ́wọ́ méjì pé ó máa bòkú fún máa ṣe kíní kan, ọ̀gá mi ò ní ṣàmì. Funnest part, omi tọ́ lọ́ ń mu nínú ìlú wọn yẹn, èmi fi máa ń nulẹ̀ ń bí bíbà. Ọ̀gá mi ní kí n fi nulẹ̀. Bẹ́ẹ̀ ni ó tún máa sọ fún ọ̀gá mi pé omi yìí ó gun orí afẹ́fẹ́ dé ní ìlú yìí ló máa ní kí n fi nulẹ̀, pé kò ṣe nǹkan kan. Àwọn ọmọ ọ̀gá mi méjì ló ṣàìsàn yìí, kọ́kọ́ ni wọn ò mú omi yẹn, wọn ò rọ́ mu rárá, omi yẹn wà ń bẹ̀, mo fi ń nulẹ̀ steady. So ká má jẹ́ kẹ́sìn yìí kó sọ wá lórí burúkú. Màmá mi MS Baba student, ṣó mi Zemzem lẹ́ ń sọ yìí. Bẹ́ẹ̀ ni mo fi nulẹ̀ dáadáa, tí bá máa fi nulẹ̀ lọ́la. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tí bá máa fi nulẹ̀ lọ́la, tí bá máa fi nulẹ̀ lọ́la mo lè ṣe. Ẹjọ́ jẹ́ kí ìyá wa tún bẹ́ẹ̀ yẹn sọ, kẹ́ bá wa screen record ẹ̀, ẹjọ́ ìyá wa. Àti bí geography àti mú kí gbogbo lé o. Àti ibi tọ́nà Jẹ̀bú ti jápọ̀ mọ́ náà Jẹ̀ṣà yẹn náà, ẹ bá tún bẹ́ẹ̀ náà sọ ẹjọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n tí pẹ̀lú náà Jẹ̀bú. Ìyá mi ẹ fi yẹn lẹ̀ jàre, ibi tán ni ẹ ti yà wá sọ. ẹ má sọ Jẹ̀bú, ọmọ Jẹ̀bú ni mí. Ó da ọ̀nà Oǹdó jápọ̀ mọ́ bí mi. No. Oǹdó àti Jẹ̀bú ni mí, ẹ jọ̀ọ́. Oǹdó jápọ̀ mọ́ bí mi. A ní ẹ sọ̀rọ̀ gidi ẹ fi bàbá ẹ̀ dálẹ̀, ẹ fi ẹ̀ dálẹ̀. Omi Zamzam èmi fi ń nu ilẹ̀ nílé ọ̀gá mi bíbí báyìí. Tó bá dọ̀là sí bá máa fi nulẹ̀, máa ṣe fídíò ẹ̀, máa sẹ́ǹdẹ̀. Ìyẹn omi Zemzem tí Túndé Perry ń tà jẹun, omi Zemzem tí Túndé Perry ń tà jẹun lẹ́yìn fi nulẹ̀. Àwọn screen record. Bẹ́ẹ̀ ni
mo fi ń nu ilẹ̀ èmi fi ń nu ilẹ̀ nílé ọ̀gá mi bíbí báyìí mo fi ń nu ilẹ̀ ọ̀gá mi sọ fún mi kí fi ẹ má bínú àǹtí mi ẹ má bínú ṣé níta fi máa nulẹ̀ normal nìyẹn ni àbẹ́yìn ilẹ̀ kan fi nulẹ̀. no omi yẹn méjì ni ńláńlá méjì ni sọjọ́ yẹn mo wá fẹ́ gbé bọ́tà mo gbé bọ́tà pa wọn ò mú mi yìí kí ló ṣẹlẹ̀ ọ̀gá mi ní pé kí n dà sínú omi kí n fi máa nulẹ̀ pé kí n fi nulẹ̀ mo tún sọ fún ọ̀gá mi pé orí afẹ́fẹ́ ló má gbàdé bíbí báyìí ó ní kí n fi nulẹ̀ ṣe bóun lòun ní sọ fún mi pé kí n fi nulẹ̀ pé kí n fi máa nulẹ̀ mo dẹ̀ fi nulẹ̀ èmi ìtọ́ tún gbé wá gan mo tún já mo tún fi nulẹ̀ kò sí àwọn kan nulẹ̀ wa tó mú àwọn ọmọ ọ̀gá mi wọ́n fẹ́ kú lọ gan kò sí àwọn kankan nu wọn tó mú normal omi là á mu omi wọn yẹn mo fi nulẹ̀ èmi yìí mo fi nulẹ̀ tí bá máa fi nulẹ̀ lọ́la mo lè ṣe fídíò ẹ̀ kí n sẹ́ǹdẹ̀ sí kẹlẹ̀ bá mọ̀ pé mi ò parọ́ mo fi nulẹ̀ dáadáa steadily. tẹ bá ti fẹ́ fi nulẹ̀ lọ́la mo ti fọ́lọ́ yín báyìí ẹ sẹ́ǹdẹ̀ sí mẹ́jọ ẹ má yẹ kó ju yín ṣò ẹ sáré pẹ́ sẹ́ǹdẹ̀. ẹ má wọrí máa sẹ́ǹdẹ̀ sí yín. so ògbó ìyá ọ̀gá yín ẹni sùúrù ìyá ọ̀gá yín ìdí ẹ̀ jápọ̀ mọ́ fúrọ̀ rẹ̀ so ó máa ń yàgbẹ́ sára tó wá fẹ́ yàgbẹ́ so tí ó bá ó wá sick so wọ́n wá ka kùránì fún gbogbo tó wà nù kùránì náà try láti kà fún àmọ́ bó ṣe ka kùránì tó bẹ́ẹ̀ni ìyàwó à ń léwòsàn báyìí kò gbọ́ ìyàwó à ń léwòsàn báyìí. àgbà tán ru mọ̀mọ́ lọ léwòsàn. bẹ́ẹ̀ni wọ́n rù lọ́jọ́ ìjọ kejì ìjọ jímọ̀ ìgbà tó tún di ìjọ sunday wọ́n tún rù lọ. wọ́n tún rù lọ padà ìbẹ̀rẹ̀ wádìí sìn yìí kò tí padà dé ó sì wọ́n á léwòsàn báyìí. ó lè dé lọ́la wọ́n tún padà rú lọ má bàa ti fún ní tọ́yà fún un. orí tí wọ́n tiẹ̀ pé ṣé tó bá yẹ pé àwọn kan ní abalabì kan nílẹ̀ Yorùbá wa yìí ni àwọn ò tiẹ̀ ní gbé lọ ilé ìwòsàn rárá. so wọ́n á bìlíwù pé Kùránì yẹn náà ní sí ń bọ̀ tí ń bọ̀ wá bá wọn wò àbí Allah yẹn náà ní ó bá wọn dáwọ́ lé àbí Jésù wọ́n lè gbé lórí òkè. so ṣẹ́rí ìwé wọn yẹn ṣẹ́rí ìwé wọn yẹn ọjọ́ kan ní inú ọdún tó kọjá mi ì rántí mọ́ǹtì yẹn mọ́ so ìmọ̀ àtọmọ̀ ọ̀gá màá wá jọ ń sọ̀rọ̀ ó wá ní pé ó dà pé a fẹ́ ṣe preparation torí wọ́n máa ń ṣe preparation àwẹ̀ sílẹ̀ ni a fẹ́ ṣe preparation àwẹ̀ sílẹ̀ ni so ó wá sọ fún mi pé mo á ní pé mo fẹ́ lọ tún yàrá ìṣe wá ní pé kí n lọ mo á ní mò ń ṣe nǹkan oṣù pé mi ì lè fọwọ́ gbé ìwé yẹn ó wá ní kí ló dé tí mò ń ṣe lè fọwọ́ gbé pé kí n gbé náà mo á ní pé àárọ̀ malik pé àárọ̀ mù ní lọ́dọ̀ wa ní nàìjíríà pé àárọ̀ malik pé mi ò lè gbé ni pé àárọ̀ malik ó wá ní pé kí n lọ gbé má ní àárọ̀ malik ó wá ní kí n lọ gbé sẹ́ẹ̀ má ní tọ̀ tó bá ní lọ gbé ìwọ lọ́hùn òun ló ní ń gbé o ní ìdẹ́ṣẹ́ o èmi náà wá rò mo ti ẹ̀ ń pè nǹkan gidi kan ni èmi náà gbé mo ṣáà fọkàn sí pé kí period mi má ṣàlọ dúró kí period mi má lọ dúró torí nǹkan tó sọ fún wa lè kí ó gbà yẹn ni pé téèyàn tó bá ń ṣe period tó bá gbé Quran period ẹ̀ máa dúró mo ṣáà rò pé kí period máa dúró ọjọ́ kejì period mi wá ọjọ́ kẹta period mi wá àti ìgbà tí mo dẹ̀ tí wá gbọ́ sí professor wa ms baba tó sọ pé òfegè ni ìwé lásán ni àti ìgbà yẹn báyìí mi máa ń gbé paper wọn yẹn máa ń gbé steady ni máa ń gbé steady ní anytime mo ṣe period máa gbé paper wọn yẹn máa gbé. ṣé gbígbé dẹ̀ ń gbé kí àti pẹ́ ń kà. mi máa ká kó máa gbé ni náà mo máa gbé kúrò níbi tó wà máa nu bẹ̀ máa dẹ̀ dá padà síbẹ̀ ni. ok òfegè lásán paracetamol 10 naira comment section paracetamol 10 naira. ìjọ ẹ fún mi láyè ìṣẹ́jú kan torí Ọlọ́run gbogbo ní ṣe rí mo lọ kí ọ̀rẹ́ wa kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi tí Yorùbá dáadé láyé tí Yorùbá dáadé ìyá kan wà ń bẹ̀ tí ọ̀rẹ́ wa yẹn mọ̀ ó jẹ́ mùsùlùmí àwọn àforíkanlẹ̀ fún Allah òun ní ìtọ̀ ṣúgà mú wọ́n wá gbé lọ usage wọ́n wá sọ pé wọ́n máa gé ẹsẹ̀ rẹ̀ ni ìyá yẹn wá ní ẹsẹ̀ mi láìláìláìláìláìláì ọmọ yẹn wá pe ọ̀rẹ́ wa yẹn pé wọ́n máa fẹ́ gé ẹsẹ̀ màmá àwọn nítorí ìtọ̀ ṣúgà nǹkan ó dà ó lè ṣe afẹ́ ṣe báyìí àwọn anìkan tẹ̀sẹ̀ lébọ̀ wọ́n máa tẹ̀sẹ̀ lébọ̀ ẹsẹ̀ náà ẹsẹ̀ màmá ìtọ̀ ṣúgà máa lọ wọn máa gẹ́sẹ̀ màmá mọ́ ẹ wo bí tí Yorùbá dáadé ogún tán bàbá wa fún wa lẹ̀ dé àwa ń tẹ̀lé Allah tí ò ní solution kankan fún wa nígbà kan rí bí ọdún mẹ́ta sígbà tá a wà ọ̀rẹ́ wa kan ó lọ sí Saudi wọ́n wá mú lẹ́wọ̀n lọ́hùn ó wá ní ìgbà tó ń débẹ̀ wá ń ka Kùránì pé ẹnìkan wá sọ fún un wípé newspaper ló ń kàn ó lè kó mi newspaper eléyìí náà newspaper làwa mọ̀ sí ọlọ́mọ Saudi ló sọ fún un pé newspaper ni ní tí wọ́n gbẹ́kẹ̀lé nìyẹn tó ń torí ọmọ ìyá tó ń bọ́mọ ìyá rẹ̀ jà nítorí ẹ̀
àbọrúbọyé ẹ dákun ẹ bá sọ fún bàdó ẹ̀dá tá fẹ́ gbọ́ bí sọ̀rọ̀ kínní kan ṣe jákọ̀ mọ́ fún wa. gbogbo lé mo kí gbogbo lé o ṣe rí nǹkan tèmi tẹ̀ fẹ́ sọ lórí ọ̀rọ̀ wípé téèyàn bá gbé Quran nǹkan kan yẹn ìwé ẹ wo from this angle. Number one, gbogbo nǹkan tó wà ní Quran pátápátá èmi ti máa ń sọ ti pẹ́ like 5 years ago ìtàn lásán ni is mere story ẹ kàn wo bí ìgbà tó yẹ pé èèyàn gbé story book ṣe get and in relation to àwọn ọmọ Yorùbá nǹkan tó tún wá amaze mi nǹkan tẹ̀mí ti try ni ẹ ka Quran látòkè délẹ̀ ẹ máa rí pé ìtàn ní gbogbo ẹ̀ it's just stories wọ́n kàn kọ stories síbẹ̀ ṣe wá rí story yẹn gan story yẹn kò tún wá kan àwọn ọmọ Yorùbá mò ń tẹnu mọ́ so báwo ló ṣe fẹ́ ní effect lé wa lórí story tí ò kàn àwọn ọmọ Yorùbá ẹ mọ̀ bí ìgbà tí èmi Yorùbá ń sìn ok kí wá mú pen kí n kọ story gbogbo látòrí bàbá mi àti màmá mi ṣẹgẹ tó jẹ́ direct àwọn descendant wọn tí wọ́n bí mi kí wá kọ story gbogbo ìran wa lọ bẹ́ẹ̀ yẹn ṣé yín gbogbo àwọn generation lineage mi kí wá mú gbogbo àwọn tó tún relate àwọn ọmọ táwọn náà fẹ́ ẹ mọ̀ pé àwọn uncles mi wọ́n máa fẹ́ yàwó àwọn aunties mi náà máa fẹ́ yàwó gbogbo kí wá kọ gbogbo story family wa bẹ́ẹ̀ yẹn kí wá kọ sínú ìwé kan ṣé yín tẹ́ pé kò kọ family irú bàbá mi famography yìí kò kọ family wọn ṣe get káwa bàbá mi famography kọ́ wa máa hold ìwé yẹn as ìwé in fact Quran Bible kò sí nǹkan kan tó spiritual bẹ́ẹ̀ ẹ jẹ́ kó clear sí gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ẹ̀yin bàbá mi màmá mi tẹ̀ ń gbọ́ mi mo tún sọ fún yín kò sí nǹkan kan tó spiritual bẹ́ẹ̀ ṣẹ̀rí ipò ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Yorùbá àwọn òyìnbó tó ń gbé wá kò ṣiṣẹ́ fún wọn náà ṣùgbọ́n ni màmá wa ń sọ fún wa yẹn wọ́n ka gbogbo Quran fẹ́ tó jẹja lásán kò sí solution ìyẹn lásán máa sọ fún wa pé ìtàn mere story book ni 100% ìyẹn dá mi lójú wọ́n kọ ìtàn sínú ẹ̀ ni kò lè wà spiritually effective kankan kò sí spiritual kìíní kankan bẹ́ẹ̀ ṣe yín so number 2 ni pé kò kan àwa ọmọ Yorùbá rárá so gbogbo wípé bí tábà gbé tí wọ́n bá kọ story oní story sínú ìwé tí mo wá gbé ìwé yẹn kò lè affect mi ní nǹkan kan náà because mere story ni gbogbo ìtàn àwọn ìran ànábì àbú ìdí nìyẹn mo máa ń sọ ní gbogbo ìgbà ẹ lè ka Quran kẹ́ borúkọ mi ìpàdé ń bẹ̀ ẹ máa rí pé gbogbo orúkọ tẹ́ bá ń bẹ̀ àwọn orúkọ ìran ànábì ni Abu Zare Abu Abbas ibn kìnìkan gbogbo nǹkan tẹ́ bá ń bẹ̀ nìyẹn gbogbo àdúgbò tó dárúkọ ń bẹ̀ ẹ lè rí kí làwọn orúkọ tó máa ń sọ àdúgbò wa Ṣàngó ẹ lè rí Ṣàngó ń bẹ̀ ẹ lè rí Ṣàngó Ọ̀tà ń bẹ̀ ẹ lè rí Owódé ń bẹ̀ ṣàṣà ní ìlú Yorùbá tẹ́ máa dé tẹ́ ní bá àwọn orúkọ tí mo dá fún yìí ẹ máa bá Owódé ẹ máa bá Ṣàngó ẹ máa bá ṣẹmọ àwọn synonymous orúkọ sí gbogbo àwọn ìlú Yorùbá lóríṣiríṣi tẹ́ pé wọ́n ní l'Oǹdó wọ́n ní l'Ògùn wọ́n ní Ìṣẹ́gẹ̀t káàkiri báyẹn wọ́n ní l'Oǹdó the same name bẹ́ẹ̀ ṣe máa bá nu Quran náà nìyẹn tó yẹ pé the same ìran Kùrẹ́ṣì ìran kìnnìkan ẹ lè bá kankan tó relate mọ́ Yorùbá ń bẹ̀ so ipe tá a bá gbé Quran ẹ̀yin màmá wa ẹ̀yin àǹtí mi ẹ̀yin àbúrò mi lóbìnrin tẹ́ ń gbọ́ mi lẹ́yìn tẹ́ bá gbé Quran nǹkan kan ò lè ṣe yín ìwé ayé yìí náà ti print ẹ̀ kò sí printing press lọ́rùn náà kò sí printing press lọ́rùn kò dẹ̀ sí lẹ́tà gbogbo lẹ́tà tó fi kọ Quran yẹn gbogbo àwọn letters yẹn ṣe yín tẹ́ bá think deep ẹ máa rí pé ilé ayé yìí alif lam mim nǹkan kan yẹn English word letter A letter B letter C ilé ayé yìí náà ti create gbogbo ẹ̀ kò sí kankan tó wá látọ̀run bẹ̀ paper tó print ẹ̀ sí ilé ayé yìí náà ti dá gbogbo ẹ̀ lẹ̀ so báwo ni Quran ṣe máa wà spiritual nígbà tó yẹ pé ọ̀rọ̀ inú ẹ̀ gan ilé ayé gbogbo lẹ́tà tá a fi ń type yìí nǹkan tá à ń type yìí ilé ayé yìí náà ti create gbogbo ẹ̀ ọlọ́run ò mọ nǹkan kan tó ń jẹ́ lẹ́tà ọlọ́run ò bẹ́ anybody sọ̀rọ̀ kò so Quran ẹ bá jẹ́ ká tọ́ àwọn ọmọ Yorùbá akọ̀ntọ́ra wa ni o tá a bá ṣe ń gbà pé Quran wà spiritual nǹkan tó ń jẹ́ fún wa ara wa ló wà and nǹkan táwọn ancestor wa tán fún wa nìyẹn òun ló ń jẹ́ fún wa Quran ilé ayé iná ti print ẹ̀ àwọn tó ìdí nìyẹn àwọn èèyàn wa ti practice ẹ̀ lóríṣiríṣi èmi gan ti practice ẹ̀ ń bí mi nǹkan record ẹ̀ ní because èmi gan wòye pé ó yẹ kí n lè ṣe kíní kí n tó lè máa sọ̀rọ̀ nípa ẹ̀ ipe yàn ń jó Quran mo ti jó níbi tí mo wà ẹ̀ ó dùn mí gan because the only Quran tí mo ní nìyẹn mo ṣe máa lọ rà mí ni mo ti jó dáadáa Quran ló dùn fagbójú ẹ jẹ́ kí n tún jẹ́wọ́ yẹn fún yín Quran
àti bible òun ló dùn fagbójú ní ayé because ó fẹ́lẹ́ so Quran kò ní nǹkan kan ẹ̀yin màmá wa ẹ má jẹ́ kán máa fi kíní koyin lọ́bẹ̀ jẹ wípé tẹ bá gbé Quran period yín lè seize nǹkan kan lè ṣe bàbá ńláàárọ̀ ni story lásán ló wà ní Quran ẹ ṣe. ẹ mọ màmá mi ms baba student wọ́n sọ ní kí ni nǹkan tó ń jẹ́ kí ọ̀nà máa jápọ̀ mọ́ra wọn yẹn kí ni nǹkan tó ń fà á tọ́nà fi ń jápọ̀ mọ́ra wọn ẹ jọ. Papasupe. Subhanallah. Baba Supe ìyá yẹn jìn sí yín ni àbí báwo ni ẹ láǹtí wa. Papasupe àtìgbà yẹn náà ni ẹmu kọ́ wọ́n máa ń ṣe Papasupe gan-an wọ́n là nǹkan mẹ́ta ni Ọlọ́run fi rán wọn nínú ìlú yìí kó jí kó jẹun kó tẹ fóònù kó tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó dẹ̀ ṣe Papasupe wọ́n gùdù gan Papasupe Ọlọ́run fi rán wọn látòdì ọ̀run wáyé Ọlọ́run fi rán wọn bó ṣe wọ̀n yẹn tó bá jí wọn ní orí nǹkan méjì wọn kì í fọnu wọn kì í wẹ̀ ṣùgbọ́n kó tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kó jẹun kó ṣe Papasupe Ọlọ́run fi iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó fi rán wọn láti òde ọ̀run àwọn ọmọ Nàìjíríà wọn ò ṣe Papasupe tó wọn à ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn wọ́n ṣe Papasupe gan o wọ́n máa jòkó sórí iṣẹ́ àbáyé orí iṣẹ́ àtàwọn àtọkàn wọn jọ jòkó sórí iṣẹ́ àbáyé wọ́n ṣe Papasupe lọ ní Papasupe yẹn Ọlọ́run fi rán wọn ẹ tún mọ àwọn irinṣẹ́ ẹlẹ́kejì tí àwọn obìnrin míì máa ń lò sí yẹn ẹ mọ irinṣẹ́ ẹlẹ́kejì yẹn mi fẹ́ pariwo sọ orúkọ támà ti bọ ojú bẹ́ẹ̀. Sùkú àgbàdo bẹ́ẹ̀ ni oríṣiríṣi oríṣiríṣi lọ ni. aráàmù nìyẹn aláwọ̀ nífẹ̀ẹ́ sí yẹn. no ẹjọ sísá mi mo fẹ́ kí ẹ bá mi repeat nǹkan tó sọ yẹn. Papasupe ni Papasupe Ọlọ́run fi rán wọn iṣẹ́ mẹ́ta lọ́lọ́run fi rán wọn láti òde ọ̀run nígbà tó ń bọ̀ wá sílé ayé ni pé tẹ́ bá ti délé ayé o tẹ́ bá ti jí ẹ má fọ̀nù ẹ má wẹ̀ ẹ jẹun ẹ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́dẹ̀ ṣe Papasupe wọ́n bá jókòó sórí iṣẹ́ àwọn ṣe Papasupe lọ nìyẹn Ọlọ́run fi Papasupe yẹn ó fi ràn wọ́n lọ́rùn kí ni irinṣẹ́ kejì tó dàbí pọ́ngílá yẹn Ọlọ́run fi ràn wọ́n oríṣiríṣi ló máa ń rà oríṣiríṣi ló máa ń rà tó máa ń sọ pé wọn kì í fagbó wọn kì í mọtí nínú àwẹ̀ ní Nàìjíríà pé kíní kan fún dídí 30 days yẹn túpẹ̀ ọ̀bọ̀ ń gbọ̀gbọ̀gbọ̀kọ̀ ẹ̀ àbí ọ̀lẹ́ sọ dídìrín ní wọ́n Nàìjíríà àwọn afá Nàìjíríà àìdídìrín ló pọ̀ jù nù wọn nínú ìlú bíi tí mo wà yìí wọ́n gbóná nù ẹ̀ kọ́ tó gbàwẹ̀ láàárọ̀ wọ́n fagbó àbí wọ́n fa sìgá dẹ̀ ní tó bá tún ṣìnà tán wọ́n á tún fa sìgá wọ́n fa tó máa tó wọn wọ́n á mú nǹkan tó máa mú Ọlọ́run fi ràn wọn àwọn kan bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ibi yẹn Ọlọ́run fi ràn wọn so pé mo ti inú ilé ibi tí mo wà yìí nínú oṣù yìí mo pọ́dún 2 nínú ilé yìí ẹ má bínú kíní ìfọyín tí ọ̀gá mi rà látìgbà tí mo ti dé ó sì wà ń bi bíbá ọ̀gá mi ò lò dé àfù ó sì wà nínú ilé ìyàgbẹ́ èyí tọ́mọ ẹ̀gán ọkùnrin ìyẹn náà ṣì wà nínú ilé ìyàgbẹ́ tí bá ti wọ ọbẹ̀ lọ́la màá tún ṣe fídíò màá tún snap ẹ̀ màá tún send ẹ̀ sí yẹn tí ó rí pé mi ò parọ́ evidence is shock so ẹ ṣe ilé kéwú mo rò pé fẹ́ send request yìí Mufti YouTube send request. perfume òun ló fi ń gbéra oríṣiríṣi lọ́fíńdà ó wà oríṣiríṣi lọ́fíńdà wà wọn kì í wẹ̀ wọn kì í fọnu nínú àwẹ̀ yẹn ọ̀tá mi fẹ́ kú tó bá sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan báyìí oh God of Nazareth eriwo ìyá àyàgbó àyàtọ̀ gbogbo bẹ́ẹ̀ máa gbá ni àfi bí ṣáláńgá ẹjọ màmá mi ms baba student ẹjọ mo fẹ́ fi gbogbo àsìkò yìí mo fẹ́ fi bẹ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ bá súnmọ́ àwọn olóṣèlú wa ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n ibi táwọn èèyàn wa ń lọ yìí nítorí pé ilẹ̀ wa ò dáa kó bójú mu ta ló máa fẹ́ wà kọ́mọ tiẹ̀ náà wà nírú ibi táwọn èèyàn wa ń lọ yìí nítorí àti jẹ àti mu nítorí àti lè jẹ́ èèyàn láyé ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ àwọn olóṣèlú wa kó wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn èèyàn wa kó dálé iṣẹ́ lẹ̀ owó yìí wà lọ́wọ́ wọn owó yìí wà ṣẹ́rí nǹkan ṣe wá o ẹ wo situation tí young lady yìí explain
àdẹ̀mọ́ pé kò ń ṣe ẹni nìkan náà wà nù situation àwọn èèyàn wa pọ̀ Yorùbá ló pọ̀ jù nù situation yìí o everyday ni máa ń wonder tí máa ń gbọ́ táwọn èèyàn wa ń sọ̀rọ̀ láti àwọn ìlú àwọn mùsùlùmí yìí máa ń wò pé kí ló gbé wa lọ ìlú yìí ta ló máa fẹ́ wà nírú situation báyìí tí ilé bá da ẹ jọ̀ọ́ mo ń bẹ àwọn olóṣèlú wa ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ ilé ìwé ní ilé ẹ̀kọ́ tó dẹ̀ ń gbà mí tẹ́ mọ́ kan ti máa sọ because àwọn millions of àwọn èèyàn wà nù situation yìí o ẹni yìí lọ́kì ni o orí wọn bá wọn ṣe ni o mò ń sọ tòótọ́ fún yín nǹkan tá a fi ń ṣe yẹ̀yẹ́ yìí tá a fi ń rọra ń ṣeré yìí millions of àwọn èèyàn wà nù gbèkùn fẹ́ pé wọn ò tiẹ̀ lè kúrò bẹ́ẹ̀ fẹ́ pé àwọn tó ń bá gbé ẹranko gidi ni wọ́n ṣẹ́mi pé bí àǹtí ṣe ń kọ̀rọ̀ confam ọ̀rọ̀ yìí ifá photography ẹ̀rọ tí bí woman kan ṣe wá ń tọkàn ní tó ní gbogbo kinní tó ń sọ yìí tó ní rọ́ ni ifá photography ṣe rántí mo fẹ́ fi dá yín lójú pé irú ẹni yẹn possibility wà 100% confirmation wà pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ìgbà tó bí heads on wípé ṣé ẹ rí irú nǹkan báyìí ó lóun ò rí irú nǹkan bẹ́ẹ̀ ó ní kò jọ irú nǹkan bẹ́ẹ̀ látìgbà tóun ti débí kò jọ òun ò rí irú nǹkan dà ibi tóun gbé gan ẹ ti máa mọ̀ pé rọ́ọ̀nì nídìí yẹn pa and nǹkan tó fi lè máa parọ́ irú nǹkan báyìí ni pé bóyá wọ́n ti ń bá òun gan sùn ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà so àwọn èèyàn wá pọ̀ nínú situation àwọn Yorùbá nílẹ̀ Yorùbá tó ń kó àwọn wọ́n dìídì kó àwọn èèyàn wa lọ fi ṣe ẹrú ẹ wò nǹkan ṣe wá o nǹkan is just sad ó kàn máa ibi táwa náà wà yìí kò ń ṣe pé àyè gbà wá lọ títí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé àjò lè dàbí ilé ṣé yín but tí ìlú àwọn mùsùlùmí èmi rí pé worse mo rí pé worse nǹkan tó ń fi jàjà jùlọ àwọn èèyàn dúdú nǹkan tó ń fi àwọn èèyàn wa ṣe ń bẹ̀ so máa ń try láti wò ó pé kí làwọn èèyàn wa ń wá lọ bẹ̀ mo rí pé ilé gbóná ni náà ṣe mọ̀ pé tí ilé bá gbóná lèèyàn máa fi prefer pé ok ibi náà ò dáa ṣùgbọ́n dé ń wà ń bíná ó bẹ́tà ju kí n wà lé lọ ẹ máa wọ́n situation yẹn téèyàn fi lè máa sọ pé ibi bàbá àwọn ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ jọ̀ọ́ kọ́ tẹ̀ kó gbogbo àwọn èèyàn wa tó wà ń bẹ̀ padà wá sílé báwo ni wọ́n ṣe máa fi ilé ẹ lẹ̀ tó máa ilé ẹ níbi tí Ọlọ́run dá ẹ sí táwọn òbí ẹ bí ẹ sí ó máa fi bẹ́lẹ̀ ó dẹ̀ máa fúnra rẹ̀ nítorí àtijẹ àti mú gbogbo èèyàn ló mọ̀ pé béèyàn dún lu wa òkú náà ni ẹ́ bó dún lu wa òkú náà ni ẹ́ ọ̀rọ̀ tó dẹ̀ máa la gbogbo ọ̀ràn wa ojoojúmọ́ lèmi fi ń sọ àwọn èèyàn wọ̀ láìkí ẹ̀ ṣùgbọ́n mi níyé sọ ọ̀rọ̀ tó máa la gbogbo ìran Yorùbá ó wà lọ́wọ́ èèyàn méjì olóṣèlú wa méjì lásán wọ́n kó gbogbo ọ̀rọ̀ yìí sọ́wọ́ àwọn èèyàn wa lọ ń ṣerú ẹ wo I'm not happy with nǹkan tí mo ti ẹ̀ ń gbọ́ but every time táwọn èèyàn wa tó wà lu àwọn mùsùlùmí tó bá wá sókè ẹ máa sunkún ṣáà ni no matter how funny it is ó máa pa ilé kún ṣáà ní pé ṣé àwọn ọmọ Yorùbá ṣáà deserve àwọn ọ̀ràn wa àwọn ìpá àwọn èèyàn wa ò understand ṣé yín à ń ṣe ẹrú à ń fi ẹrú à fi ń ṣe ìran à fi ń ṣe à ń transfer ẹrú from ìran to ìran àwọn ancestor wa náà kó lẹ́rú now for over 200 years àwa descendants wọn la tún wá ń ṣerú káàkiri gbogbo àgbáńlá ayé lẹ́nìí ẹ̀dẹ̀ ní nǹkan ò ṣe wá kini ó máa really get on my wrong side gidi gan because out of all countries in the world tó bá ní pé kò yẹ kí àwọn ọmọ Yorùbá máa débì kan rárá ẹ lè rí àwọn Ìgbò ń bẹ̀ náà tẹ́ bá máa rí Ìgbò mélòó lẹ máa rí bí àwọn ọmọ wọn tó lọ ṣaṣẹ́wó ó tọ́mọ̀ pé àwọn olówó Lárúbáwá wọ́n weak because all evidence ló ṣe pé wọ́n weak sexually so bóyá àwọn ọmọ Ìgbò tó lọ ṣaṣẹ́wó àtàwọn Haúsá díẹ̀díẹ̀ náà tó lọ ṣaṣẹ́wó ń bẹ̀ ó tán bọ́ àwọn ọmọ Yorùbá ẹ máa rí àwọn èèyàn wa. bàmí ẹ̀dá ẹ má bínú ẹjọ́ ìyá wa Òkìkí àwọn náà ń gbé ní ìlú Àràbù ọláwọn ní question fún màmá wa MS bàbá yẹn bóyá kàjẹ́ kan gbóhùn sókè. ìyá wa Òkìkí ṣé wọ́n ti bọ́lẹ̀ ni. òkè rárá tẹ́lẹ̀ mi ò rí wọn lókè tẹ́lẹ̀. mi rí wọn lókè ẹjọ́ ẹ má bínú ẹ send request ṣe rí Ifeanyi Geography second page mi ló wà nísàlẹ̀ yẹn tó jẹ́ backup ẹjọ́ ẹ bá mi follow ẹjọ́ so that ìjọ tí ilé ìbá ṣe bákan á lè ní rí àǹfààní àti lò yẹn ẹjọ́.
òótọ́ ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ tí mo tún fẹ́ fi kún ní pé lẹ́yìn ìwúre mi ni pé tọ́nà bá wà fún yín láti kúrò ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ má ro ti pé bóyá ẹ̀ ń rí owó ń bẹ̀ ẹ̀ ń rí nǹkan kan bẹ̀ tọ́nà bá wà láti bọ́ sílùú míì nǹkan kan náà ni wọ́n ṣùgbọ́n ṣẹlẹ̀ àwọn Western European yìí wọ́n sì ṣe díẹ̀ because wọ́n sì ń fún wa ní ìwé ìgbélùú wọn wọ́n sì ń àyè sì gbà wá díẹ̀ ń bẹ̀ ṣe yín so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wà dára plan yín ipe táyè bá yọ tójúmọ̀rẹ́ tó bá fi àyè ẹ lẹ̀ ẹ fẹ́ kúrò mẹ́yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni because ṣe rí inú mi ò dùn rárá kò yẹ káwọn àwọn ọmọ aládé gbogbo ọ̀ràn mi lè live under this condition kò yẹ káwọn ọmọ aládé máa live under this condition rárá àtọ̀ bí ìgbà tí Èdùmàrè fi àtijọ́ àti mú èèyàn síbi tó le ni ṣẹgẹt yàtọ̀ sí irú àwọn few people tó yẹ pé wọ́n bá àánú pàdé majority of àwọn èèyàn wa tán lọ bẹ̀ ẹ wò nǹkan wọ́n rí nǹkan o wọ́n kàn mú mọ́ra ni because ilé ò ṣe padà sí òótọ́ ọ̀rọ̀ tá a mọ̀ nìyẹn for some people ilé ò ṣe padà sí ẹ máa wúru situation yẹn náà o Èdùmàrè á máa ṣọ́ yín o mi ní sọ jù yẹn lọ ẹ ṣe. ẹ ṣe sheik. bàbá wa Larry ti sọ̀rọ̀ ni bàbá wa Larry hooks. Larry mo fẹ́ ká tí a bá ti kúrò lọ́dọ̀ bàbá Larry so a máa lè bọ́ sọ́dọ̀ sheik ẹ ṣe ìdòláyẹ káàbọ̀.